A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí ó fún wa ní àkókò yìí láti wà ní orí ètò wa yìí, orí ọ̀fẹ́ fún ìyípadà. Mo fẹ́ mọ rírì gbogbo ẹ̀yin ọkàn tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ sì wá sí ìjọ New Manor Baptist Church láti gba bíbélì, láti lè máa ka bíbélì ní ọjọ́ kẹta ní oṣù kẹrin. Mo fẹ́ fi àkókò yìí láti tún pè yín síwájú sí ìjọ Victory Independent Baptist Church, sí àjọ̀dún 30 ọdún ìjọ Victory Independent Baptist Church tí oníwàásù wa àti olùdásílẹ̀ ìjọ wa missionary Robert Smith yóò máa wàásù rẹ̀ ní ọjọ́ 17th of May, ọjọ́ 17 oṣù karùn-ún ọdún 2026 yìí ní ìjọ Victory Independent Baptist Church yóò máa ṣe àjọyọ̀ àjọ̀dún 30 ọdún. Mo pè yín àjọyọ̀ àjọ̀dún 30 ọdún. Mo pè yín lọ́kùnrin lóbìnrin ní ọmọdé lágbà láti rí pé ẹ wá láti wá bá wa ṣe àjọyọ̀ 30 ọdún ìjọ Victory Independent Baptist Church. Victory Independent Baptist Church wà ní ìlú Péjú ní Bódìjà ní ẹ̀yìn Sọpákó, tàbí tẹ́ bá gba Adúlójú wọlé ní àdúgbò tó súnmọ́ Balógun Bakery ní ìlú Péjú ní Bódìjà. Ẹ ká bíbélì wa ní àkókò yìí, ìwé Onídàájọ́ ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ìwé Onídàájọ́ orí 6, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 8. Ìwé àwọn Onídàájọ́ orí 6, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 8. Bẹ́ẹ̀ni sọ pé Olúwa sì rán wòlíì kan sí àwọn ọmọ Ísírẹ́lì, ẹni tí ó wí fún wọn pé báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, èmi mú yín gòkè ní ti Íjíbítì wá, mo sì mú yín jáde kúrò ní oko ẹrú. Èmi sì gbà yín lí ọwọ́ àwọn ará Íjíbítì àti lí ọwọ́ gbogbo àwọn tí ń pọ́n yín lójú. Mo sì lé wọn kúrò níwájú yín, mo sì fi ilẹ̀ wọn fún yín. Mo sì wí fún yín pé èmi ni Olúwa Ọlọ́run yín. Ẹ má ṣe bẹ̀rù òrìṣà àwọn Ámórì, ilẹ̀ ẹni tí ẹ̀yin ń gbé, ṣùgbọ́n ẹ̀yin kò gba ohùn mi gbọ́. Áńgẹ́lì Olúwa kan sì wá, ó sì jókòó lábẹ́ igi óókù kan tí ó wà ní Ofra, tí í ṣe ti Joaṣi ọmọ Abieseri. Gideoni ọmọ rẹ̀ sì ń pàkà níbi ìfọ́ntí láti fi pamọ́ kúrò lójú àwọn Mídíánì. Áńgẹ́lì Olúwa náà sì farahàn, ó sì wí fún un pé Olúwa wà pẹ̀lú rẹ, ìwọ ọkùnrin alágbára. Gideoni sì wí pé yéè, Olúwa mi, ìbá ṣe pé Olúwa wà pẹ̀lú wa, ǹjẹ́ èéṣe tí gbogbo èyí yìí fi bá wa? Níbo ni gbogbo iṣẹ́ ìyanu rẹ̀ tí àwọn bàbá wa ti sọ fún wa gbé wà, wípé Olúwa ha mú wa gòkè láti Íjíbítì wá? Ṣùgbọ́n nísinsìnyí Olúwa ti kọ̀ wá sílẹ̀, ó sì ti fi wá lé Mídíánì lọ́wọ́. Ní àkókò yìí, mo fẹ́ kí ẹ jọ̀wọ́ kí ẹ tẹ́tí sí mi dáadáa. Ní tí mo fẹ́ bá a sọ̀rọ̀ lónìí, ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó rọrùn fún gbogbo wa láti gbàgbé. Nǹkan tó jẹ́ pé ó rọrùn fún gbogbo wa láti fẹnu sọ pé kò rí bẹ́ẹ̀. Nǹkan tó jẹ́ pé ó rọrùn fún gbogbo wa láti ṣiyèméjì lé lórí ni. Ohun náà tí mo fẹ́ bá a sọ̀rọ̀ lórí ni pé Olúwa wà pẹ̀lú wa. Ohun tí mo fẹ́ bá a sọ̀rọ̀ lórí ni pé Olúwa wà pẹ̀lú wa. Wá jẹ́ kí n sọ kó wá dá sọ fúnra rẹ pé Olúwa wà pẹ̀lú mi. Sọ fún ara rẹ bẹ́ẹ̀, Olúwa wà pẹ̀lú mi. Sọ fún aya rẹ, ẹni tó jókòó tì ọ́. Sọ fún àwọn ọmọ yín wípé Olúwa wà pẹ̀lú wọn. Mo fẹ́ kẹ́ sọ fún àwọn tó wà lókèèrè, ní àwọn ibi tí nǹkan kò ti lọ dáadáa fún wọn, pé Olúwa wà pẹ̀lú wọn. Mo fẹ́ kẹ́ sọ fún àwọn tí ó wà nítòsí yín tí ẹ mọ̀ pé ọkàn wọn pa mi, pé Olúwa wà pẹ̀lú wọn. Ní àkókò yìí,
mo fẹ́ kí ẹ wo ẹsẹ̀ bíbélì yẹn, ẹsẹ̀ 12 yẹn. Áńgẹ́lì olúwa náà sì farahàn, ó sì wí fún un pé olúwa wà pẹ̀lú rẹ, ìwọ ọkùnrin alágbára. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, a dúpẹ́ torí pé ọ̀rọ̀ yín yè ó sì lágbára. Ẹ ṣé torí pé ẹ ò fi wá sílẹ̀ sínú òkùnkùn. Ẹ ṣé torí pé ẹ ràn òye wa lọ́wọ́. Jọ̀ọ́ Ọlọ́run, ẹ ràn mí lọ́wọ́ láti ran àwọn èèyàn lọ́wọ́, láti jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ wà pẹ̀lú wọn. Ẹ jẹ́ kí n lè wàásù ìwàásù bó ṣe yẹ kí n wá. Ẹ jẹ́ kí ìwàásù náà kó sì ṣiṣẹ́ tó yẹ kó ṣe. Tá bá rí ẹnìkan lábẹ́ ohùn mi tí kò tíì ní ìgbàlà lónìí, mo gbàdúrà pé kí wọ́n kí ó lè ní ìgbàlà, kí wọ́n kí ó lè fi tọkàn, kí wọ́n lè yàn láti gba Jésù lólùgbàlà wọn lónìí. Ẹ ṣé torí pé ó ṣe léyìí fún wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìtàn tí a kà fún wa yìí, ó jẹ́ ìtàn àwọn ọmọ Ísírẹ́lì. Bíbélì sọ fún wa pé lẹ́yìn ìgbà tí Joshua kú àti àwọn ìran tó mọ Olúwa, gbogbo ènìyàn bẹ̀rẹ̀ sí ṣe ohun tó wù wọ́n ní ilẹ̀ Ísírẹ́lì. Ǹjẹ́ tó wù kálukú kọ́ ló ń ṣe nísìn láyé òde òní? Ní tó wù àwọn olórí náà ń ṣe, ní tó wù àwọn ọmọlẹ́yìn náà ń ṣe, ní tó wù àwọn ọkùnrin náà ń ṣe, ní tó wù àwọn ìyàwó ilé náà ń ṣe, ní tó wù àwọn tí èṣe ìyàwó ilé náà ń ṣe, ní tó wù àwọn ọmọbìnrin náà ń ṣe. Bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan tó bá wù kálukú, tó bá ti dá lójú kálukú náà ń ṣe. Tó mú kí Ọlọ́run fà wọ́n lé ọ̀tá lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Ṣùgbọ́n tá bá tún ti ronú pìwàdà, tá bá ti gbàdúrà, Ọlọ́run ó tún gbé onídàájọ́ kan dìde tí yóò gbà wọ́n lọ́wọ́ àwọn ọ̀tá yẹn. Tó jẹ́ pé nígbà tó onídàájọ́ yẹn bá tún ti kú, ohun tó ń ṣẹlẹ̀ náà ni pé àwọn pẹ̀lú wọ́n tún padà sínú ẹ̀ṣẹ̀ wọn. Ọlọ́run tún mú ọ̀tá mi dìde, yóò tún fún wọn ní olùgbàlà míì pẹ̀lú lẹ́yìn ìgbà tí wọ́n máa ti jìyà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Irú àkókò yìí ni wọ́n wà. Ó jẹ́ irú àkókò kan náà tí àwa náà wà báyìí, tí gbogbo èèyàn ṣe tó wù wọ́n. Ohun tó wá ṣẹlẹ̀ ni pé a wà lábẹ́ ìjìyà oríṣiríṣi. A wà lábẹ́ ìpọ́njú oríṣiríṣi. A wà lábẹ́ ìyọnu oríṣiríṣi. Ní àkókò yìí, Ọlọ́run wá bá ìránṣẹ́ rẹ̀ tí a ń pè ní Gídíónì sọ̀rọ̀. Nígbà tí àwọn Mídíánì bẹ̀rẹ̀ sí fìyà jẹ wọ́n, òun gan Bíbélì sọ pé ó lọ láti lọ kó ọkà ni. Níbi tó ti lọ kó ọkà yìí, láńgẹ́lì Olúwa ti farahàn. Níbi tó ti ń pakà, láńgẹ́lì Ọlọ́run ti farahàn. Ní fífarahàn yìí, ó wá wí fún pé Olúwa wà pẹ̀lú rẹ, ìwọ ọkùnrin alágbára. Ẹ kí n bẹ̀rẹ̀ látorí ọ̀rọ̀ Gídíónì. Ǹjẹ́ ẹ mọ̀ pé Gídíónì jẹ́ ọkùnrin tí lójú ara rẹ̀ kìí ṣe alágbára, ṣùgbọ́n lójú Ọlọ́run alágbára èèyàn ni. Ọkùnrin takuntakun ni lójú Ọlọ́run. Áńgẹ́lì Ọlọ́run sì fìdí rẹ̀ múlẹ̀ nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run pé ìwọ ọkùnrin alágbára, Olúwa wà pẹ̀lú rẹ. Tẹ́ bá bi Gídíónì pé irú èèyàn wo ni ọ́, yóò lóhun lòun kéré jù nílé bàbá òun. Ilé bàbá òun sì rèé, òun ló kéré jù ní ìran bàbá òun. Ìran bàbá rẹ̀ yẹn, òun ló tún wá kéré jù ní ilẹ̀ Ísírẹ́lì. Bí ilẹ̀ Ísírẹ́lì ṣe tóbi tó, ìran tí Gídíónì ti wá, òun ló kéré jù. Ilé bàbá rẹ̀ ló kéré jù nínú ìran náà. Gídíónì wá tún jẹ́ ẹni tó kéré jù lọ ní ilé bàbá rẹ̀. Ẹni tí irú ènìyàn tí Gídíónì kára rẹ̀ sí nìyí. Irú ènìyàn tí Bíbélì fi hàn wá pé ibi tí Gídíónì ti wá kò sí ipò tàbí ohun gíga kan fún un. Síbẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run fi múlẹ̀ fún wa pé
Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Jẹ́ kí n sọ fún ọ lónìí, arákùnrin àtàrábìnrin, wípé mo mọ̀ wípé a wà láàrin ìṣúná tí kò nítumọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. A wà láàrin ọrọ̀ ajé tí kò lọ déédé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ṣé mo lè sọ fún wa ní ẹnìkọ̀ọ̀kan pé bí gbogbo nǹkan tí ò dá yìí ṣe ń ṣẹlẹ̀ tó, Ọlọ́run wà pẹ̀lú wa. A wà láàrin gbogbo wípé ààbò kò dájú. Ohun tó ń ṣẹlẹ̀ náà ni pé ogun wà lọ́tún, ogun wà lósì. Ohun tó ń ṣẹlẹ̀ náà ni pé à ń gbúrò ogun lókèrè, ó sì ní ipa lórí ọrọ̀ ajé tiwa pẹ̀lú. Bó tilẹ̀ jẹ́ pé nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀, mi ì fẹ́ kẹ́ ẹ gbàgbé nǹkan kan, mi ì fẹ́ kẹ́ ẹ ṣiyèméjì òtítọ́ yìí pé Ọlọ́run wà pẹ̀lú wa. Jẹ́ kí n sọ fún wọ tó yẹ pé ó ń la ìpèníjà àìlera kọjá. Nínú àìlera rẹ, nínú àìsàn rẹ, nínú pé ilé ìwòsàn ló wà, nínú pé o lè sùn láì lo oògùn, nínú pé o lè bọ́ lọ́wọ́ ẹ̀fọ́rí láì ṣe pé o lo oògùn, nínú pé o ní ìfúnpá gíga, nínú pé o ní àìsàn jẹjẹrẹ, nínú pé o ní ìtọ̀ ṣúgà, nínú pé inú rẹ kò lálàáfíà, nínú pé àyà rẹ kò lálàáfíà. Mo fẹ́ kó o mọ̀ pé ìpèníjà ìlera yìí kò túmọ̀ sí pé Ọlọ́run ti fi ọ́ sílẹ̀. Ọlọ́run wà pẹ̀lú rẹ. Ìwọ tó yẹ pé kò yí ọ ìgbésẹ̀ tó fẹ́ gbé. Ọkùnrin mẹ́ta ló ń bọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà pé Ọlọ́run sọ fún àwọn pé àwọn lọkọ rẹ̀. O sì ń wò wọ́n pé ẹni ẹ̀mí làwọn mẹ́tẹ̀ẹ̀ta, wọ́n jáfáfá, wọ́n bẹ̀rù Ọlọ́run. Ó ṣáà lè fọkọ mẹ́ta, ẹyọkan náà ló kúkú fẹ́. Ṣé kí n sọ fún ọ pé bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ti dàrú, kò yí ọ ìgbésẹ̀ tó gbé, ìdánilójú tó wà ńbẹ̀ náà ni pé Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Ìwọ tó dá wà gẹ́gẹ́ bí opókùnrin, gẹ́gẹ́ bí opóbìnrin, ìwọ tó dá wà gẹ́gẹ́ bí ẹni tọ́kọ ti kọ̀, ìwọ tó dá wà gẹ́gẹ́ bí pé iṣẹ́ ti kọ̀ ọ́ torí gbogbo òwò tó ti dáwọ́lé kò sí èyí tó yọrí sí rere, èrè oko kò jáde dáadáa lọ́dún yìí. In tó ń ṣe ọ́ ó ní pé àwọn tẹ́ ẹ kówó fún pé kẹ́ẹ̀jọ ṣòwò pọ̀, wọ́n ti dojú owó rú. Àwọn tẹ́ ẹ̀jọ ṣòwò pọ̀, ojú owó tún ti dàrú náà pẹ̀lú lọ́dọ̀ tiwọn. Ṣé kí n ṣàlàyé fún ọ nǹkan kan tó dá mi lójú dáadáa? Òun náà ni pé Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Màmá, ọ̀rọ̀ ọmọ yẹn ti sú ọ. Bàbá, ọ̀rọ̀ ọmọ yẹn ti sú yín. Ẹ ti gbàdúrà, ẹ ti gbàwẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀. Kàkà kó sàn lára rẹ̀, níṣẹ́ ló ń burú sí i. Àtẹ̀yìn, àtọmọ náà, nǹkan kan ni mo fẹ́ kẹ́ ẹ mọ́ ṣiyèméjì rẹ̀. Òun náà ni wípé Ọlọ́run wà pẹ̀lú yín. Jẹ́ kí n sọ fún yín wípé ẹ̀yin tó yẹ pé iṣẹ́ ń lọ déédé, bẹ́ẹ̀ ń ṣòwò, bẹ́ẹ̀ bá yí sọ́tún, ó ń lọ dáadáa. Tẹ́ ẹ bá ń ta koríko ní kànkàn, àwọn èèyàn bá yín rà. Kí n sọ fún yín pé nínú àṣeyọrí yín yẹn, Ọlọ́run wà pẹ̀lú yín. Nínú pé òwò yín ń lọ dáadáa, Ọlọ́run wà pẹ̀lú yín. Nínú pé iṣẹ́ yín ń lọ dáadáa, Ọlọ́run wà pẹ̀lú yín. Ẹ̀yin tó yẹ pé ẹ ti rí ilé kọ́, kì í ṣe pé bóyá ẹnìkan wà tó ń yọ yín lẹ́nu pé owó ilé rẹ ó ti tó àkókò láti san tọdún tuntun. Jẹ́ kí n sọ fún ọ pé tó o ti wà ní ibùjókòó tiẹ̀, tó o ti rọ́kọ fẹ́, tó o ti rọ́mọ bí, ìwọ tó ń ṣe dáadáa nì,
mo fẹ́ kó yí ọ pé Ọlọ́run wà pẹ̀lú rẹ. Ìwọ tó ò tí ì rí ilé kọ́, ìwọ tó ò ṣèdánwò tó ò kùnà, kò túmọ̀ sí pé Ọlọ́run ti fi ọ́ sílẹ̀. Gídíónì wí pé ní ẹsẹ̀ 13 yẹn, Gídíónì sì wí fún pé Olúwa, ìbá ṣe pé Olúwa wà pẹ̀lú wa, Olúwa mi, ìbá ṣe pé Olúwa wà pẹ̀lú wa, ǹjẹ́ èé ṣe tí gbogbo èyí yìí fi bá wa? Ṣé rí, wọ́n ti jẹ́ ká gbàgbọ́ pé ẹni tó bá ń ṣe dáadáa nìkan l'Ọlọ́run wà pẹ̀lú ẹ̀. Rárá. Ẹ̀yin náà wo orin Dáfídì, á padà síbẹ̀, orin Dáfídì orí 23. Wọ́n ti jẹ́ ká gbàgbọ́ pé ẹni tí ó bá dáko tó ṣàṣeyọrí, ẹni tó wá owó tí ò wówó tì, ẹni tí kò jẹ gbèsè, ẹni tọ́nà ò dàrú mọ́ lójú, òun nìkan l'Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Bíbélì wípé ní orin Dáfídì orí 23 ẹsẹ̀ 4, ó ní tòótọ́ bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan, nítorí tí ìwọ pẹ̀lú mi, ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú. Jẹ́ kí n sọ fún ọ wípé nígbà tí ìròyìn tó gbọ́ kò dára, Ọlọ́run wà pẹ̀lú rẹ. Nígbà tí wọ́n gan mọ̀ pé ibi tó wà léwu, Ọlọ́run wà pẹ̀lú rẹ. Nígbà tí wọ́n mọ̀ pé iṣẹ́ tó ń ṣe ó léwu, láìpẹ́ wọ́n lé ọ lẹ́nu iṣẹ́ ọ̀hún, tẹ́rù bá ọ, tọ́kàn rẹ ò balẹ̀, mo tún fẹ́ fi yí ọ pé Ọlọ́run wà pẹ̀lú rẹ. Wo, kì í ṣe ẹni tó ń ṣe dáadáa nìkan l'Ọlọ́run wà pẹ̀lú. Ẹni tó ń rìn láàrin àfonífojì òjìji ikú, Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Ẹ kí n rán yín létí pé àwọn ọ̀dọ́mọkùnrin 3 yẹn, àwọn ọmọ Hébérù ní ilẹ̀ Bábílónì, ṣé kí n sòótọ́ fún yín wípé ní ilé onílẹ̀ Ọlọ́run wà pẹ̀lú wọn. Àwọn pẹ̀lú Dáníẹ́lì, àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni pé wọ́n ní àwa kò ní bá ara wa jẹ́ pẹ̀lú ohun àdídùn ọba. Wọ́n wá bẹ̀rẹ̀ sí jẹ ẹ̀wà. Bíbélì wípé lẹ́yìn ọjọ́ díẹ̀, ọjọ́ 10 tí wọ́n yẹ̀ wọ́n wò, wọ́n sàn ju àwọn ẹgbẹ́ wọn lọ ní ọ̀nà 10. Ẹ máa gbọ́, ní ilẹ̀ àjòjì Ọlọ́run wà pẹ̀lú wọn. Ìwọ ìránṣẹ́ Ọlọ́run tí iṣẹ́ ìránṣẹ́ rẹ kò dàgbà, kò túmọ̀ torí pé ò tí ì rówó ra ọkọ̀ òfurufú, torí pé ò tí ì máa wàásù lórí móhùnmáwòrán, torí pé ò tí ì máa wàásù lórí asọ̀rọ̀mọ́gbèsì, torí pé ò tí ì máa wàásù lórí ayélujára, torí pé wọn ò mọ̀ ní gbajúgbajà ìránṣẹ́ Ọlọ́run, kò túmọ̀ sí pé Ọlọ́run ti fi ọ́ sílẹ̀. Mo fẹ́ kó yí ọ pé Ọlọ́run wà pẹ̀lú rẹ. Jẹ́ kí n sọ fún ọ, ìwọ opó, Ọlọ́run wà pẹ̀lú rẹ. Ẹ̀yin tẹ́ ní ipò gíga, Ọlọ́run wà pẹ̀lú yín. Nínú àrìn àjò ayé yín, mo fẹ́ kẹ́ mọ̀ pé Ọlọ́run wà pẹ̀lú yín. Nínú àrìn àjò ọjọ́ọjọ́, Ọlọ́run wà pẹ̀lú yín. Láàrin nígbà tí àwọn ọ̀rẹ́ rẹ bá dọ̀tá, Ọlọ́run wà pẹ̀lú yín. Nígbà tá a bá ń dàgbà tí kò sí okun mọ́ bíi ti tẹ́lẹ̀, ǹjẹ́ mọ̀ pé Ọlọ́run sì wà pẹ̀lú wa. Nígbà tí iṣẹ́ wa tó lọ déédéé, Ọlọ́run wà pẹ̀lú wa. Nígbà tí a bá ń san gbèsè lọ́wọ́, Ọlọ́run wà pẹ̀lú wa. Nígbà tá a ò rí gbèsè tá a jẹ san, Ọlọ́run wà pẹ̀lú wa. Nígbà tá a bá lọ sí ìjèrè ọkàn, Ọlọ́run wà pẹ̀lú wa. Ǹjẹ́ mọ̀ pé Jésù wípé ẹ lọ sí gbogbo ayé kẹ́ lọ wàásù ìrere. Ó ní ká tún máa baptisi wọn. Ǹjẹ́ mọ̀ tó wí nínú ìwé Mátì orí 22 yẹn, ẹsẹ̀ 8, ó ní èmi wà pẹ̀lú rẹ títí dé òpin ayé. Nílé ìwòsàn, nínú ilé yín, níbi tẹ́ ẹ dùbúlẹ̀ sí, níbi tẹ́ ẹ ti ń rìn, níbi tẹ́ ẹ ti ń jẹun, níbi tẹ́ ẹ ti ń mu, níbi tẹ́ ẹ ti ń sùn, mi fẹ́ ká máa rántí, má ṣiyèméjì rẹ̀ pé Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Ẹ máa gbọ́, Jósẹ́fù wà nínú túbú, Bíbélì sì fìdí rẹ̀ múlẹ̀ pé Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Ẹ máa gbọ́,
Daniel wà ní ilẹ̀ àjòjì, Bíbélì sì fìdí rẹ̀ múlẹ̀ pé Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Ǹjẹ́ mọ̀ pé Sámúẹ́lì ó wà nínú ilé Élì, Bíbélì sì fìdí rẹ̀ múlẹ̀ pé Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Ẹ kí n sọ fún yín pé ní wíwà pẹ̀lú Ọlọ́run a ní nǹkan mẹ́ta tó dájú. Pé Ọlọ́run wà pẹ̀lú wa yẹn, nǹkan àkọ́kọ́ ni pé ìlérí ni. Ó ṣèlérí pé èmi kì yóò fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni èmi kì yóò kọ̀ ọ́ sílẹ̀. Ṣé ẹ rí, kò ṣeé ṣe fọ́lọ́run láti parọ́. Ọlọ́run wà pẹ̀lú wa. Nǹkan kejì ni pé nítorí pé Ọlọ́run wà pẹ̀lú wa yẹn, ó ní ìdánilójú àlàáfíà. Jésù wípé àlàáfíà mi ni mo fi fún yín. Kì í ṣe bí ayé ṣe ń fi fún ni tí wọ́n tún ṣe kí ni o, tí wọ́n tún gbà. Kí wọ́n á sòótọ́ fún wa, torí pé Ọlọ́run wà pẹ̀lú wa yẹn, ààbò wa dájú. Nígbà táwọn ọmọ Hébérù mẹ́tẹ̀ẹ̀ta wà nínú iná, Nebukadnezari rí ẹni tó wà pẹ̀lú wọn. Ó ní ìrísí ẹnikẹ́ni ó dàbí ti ọmọ Ọlọ́run. Májẹ̀mú láíláí ni fa. Nebukadnezari sì rọ ọmọ Ọlọ́run nínú iná. Wọ́n èmi ò mọ tó ń là kọjá. Èmi ò mọ nǹkan tó orílẹ̀-èdè ti sọ ayé rẹ̀ àti ìdílé rẹ̀ dà. Èmi ò mọ nǹkan tí iṣẹ́ rẹ̀ ń sọ. Ṣùgbọ́n mo mọ nǹkan kan tó dájú. Gbogbo nǹkan yòókù ni ò ṣe mí. Pé bí mo ṣe wà yìí, tí mo fẹ́ lẹ́yìn, táwọn èèyàn ti gbé mi wò tán rí pé ó fúyẹ́, kò sí nǹkan kan nú ẹ̀. Nǹkan kan ló dájú. Ọlọ́run wà pẹ̀lú mi. Jọ̀wọ́ gba òtítọ́ yìí gbọ́. Jọ̀wọ́ má ṣiyèméjì rẹ̀. Jọ̀wọ́ má bẹ̀rù. Ọjọ́ iwájú, ayé òde òní, má kúrò lójú ọ̀nà. Rántí pé Ọlọ́run ṣe kí ni o, ó wà pẹ̀lú rẹ̀. Má pa ìfẹ́ rẹ̀ tì. Má ṣe ìfẹ́ rẹ̀, torí pé Ọlọ́run ṣe kí ni o, ó wà pẹ̀lú rẹ̀. Má sìn, torí pé Ọlọ́run ṣe kí ni o, ó wà pẹ̀lú rẹ̀. Bàbá àti màmá, ẹ rántí o wípé Ọlọ́run ó wà pẹ̀lú yín. Tí ẹ bá fẹ́ ìbéèrè tàbí ẹnu nǹkan tẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ẹ̀bẹ̀ àdúrà, ẹ lè pè wá sórí 07038085652 07038085652 àti 07055307492 àti 07055307492. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé mi, Jésù kò